bẹ̀jẹ̀. Mo fẹ́ rí kejì àsọ̀kẹ́. Àǹtí mi. Àbúrò mi. Wá kárí ìbọn sí ibi tó ń lọ. Kí lọ̀rọ̀? Ọ̀rẹ́, there's this thing that is bothering my mind about my wife. Kó mọ̀ jẹ́ wípé àṣàsí àwọn ọ̀dọ́ ọkọ ẹ̀. Ó ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo àwọn àlá oríṣiríṣi tó kàn lá. Is this unusual dream? Ṣé àbá ńlá làkàlà? I'm a nightmare. Bí kókò pariwo jáde látọjú oorun. Mo gbọ́. Kábíyèsí ọba ní ọmọ tí ń fọba jẹ. Ǹjẹ́ mo gbé lórí arábìnrin yìí? Wọ́n máa fọwọ́ ẹni fà. Wọ́n ní ọmọ tí ń jẹ́ni. Olúwa ó yá ṣe ogún náà ní àṣẹ wọlé. Ṣé kò ṣe nígbà tí àmì wà compatible ló fa ọmọ yẹn? You are not compatible. Bàbá, ẹ sì bá mi bẹ̀rù dáadáa. Dákun. Àwọn òbí pé mò ń bẹ̀ wọ́n ni. Bí mo ṣe ń kúrú mọ́ ń ga. Ṣé ọ̀rọ̀ náà? Ṣé ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ tí mò ń bẹ màdánù? Ṣé o rò pé torí tiẹ̀ ni? Torí kí wá ni? Torí ìtara mi ni. Torí kébì ọmọ pa mi ni. Torí pé bá ọba ti lọ tán ní ìsìn. Ìnírí ìtẹ̀jẹ̀ mọ́ dáadáa. Olùyọ̀ wà rú kan goro. Ìdí náà tí mo fi ń bẹ màdánù pé wọ́n bẹ̀ lé ọ̀dọ̀. Ṣáájú gbogbo ẹ̀jẹ̀ ká gbàdúrà. Ìyá àdúrà, ká tó gbàdúrà. Ṣé ọ̀rọ̀ ta fẹ́ sọ́n bí ó wà pátá? Láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta, ṣé o fẹ́ sọ fún mi pé láti ìgbà tó lọ àbúdá yẹn o ṣọ́ mọ́? Kí lẹ̀ ń bọ́kọ mi discuss? Ọ̀rọ̀ lórí conference ni báà náà ṣe máa lọ ní next year ká di senior manager. Stay there! Ẹ ti mú! Ibo ló dà? Mo fẹ́ máa wọlé lọ ní. Nínú ilé wo? Nínú ilé wọ̀. Onígbà tó bá mú pèlè ìyá rẹ̀ wá kó tó lè wọnú ilé. Ìpèlè. Gàgàrà ò fẹ́ kí kékeré ó kọ́. Mọ̀lẹ́lẹ́gbẹ́ mẹ́gbẹ́ náà fi ṣe. Àkùkọ gàgàrà ò fẹ́ kí kékeré ó kọ́. Ipò mo rí ipò. Èyí ló jẹ́ wọ́n lọ́gùn gidi kan ni. The more you look, the less you see. Ọgbó. The more you look, the less you see. Ọgbó. The more you look, the less you see. Mo kí í káàbọ̀ sí ìpàdé pàtàkì yìí. Mo kí í lọ́kùnrin, lóbìnrin. I am so happy bí gbogbo nǹkan ṣe ń lọ láàrin wa. Olódùmarè á máa wà pẹ̀lú wa o. Àdáwọ́lé wa yóò máa yọrí sí rere.
Olódùmarè ò ní fi kó òjijì pa wá. Ohun tó fa ìpàdé pàjáwìrì yìí òun ni nípa nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa báyìí. Gbogbo wa mọ̀ pé a ti wọ àárín gbùngbùn òṣèlú, a ti wọ agbami òṣèlú. Yorùbá sì bọ̀ wọ́n níbi tá a bá ti ń sọdún lásàmọ̀jà láti ṣèkó láwá. Ó ti tó àsìkò báyìí káwa náà ó sin ara wa níwọ̀n ìgbà tá a ti ń sin ìlú bọ̀ láti ọjọ́ yìí. Mo wá fẹ́ kó ní kálukú wa kó ronú kó yẹ ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ wò. Ọmọ wo ló ti dàgbà láti ṣe òṣèlú láàrin àwọn ọmọ wa? Ká fọ ọmọ náà jáde ká ṣiṣẹ́ fún ipò yòówù tó bá fẹ́ lọ ká sì rí pọ́mọ náà wọlé. Ìdí rèé mo fi pe ìpàdé yìí. Olódùmarè á wà pẹ̀lú wa o. A ò dẹ̀ ní báráyé fọwọ́ tì o. Ọgbọ́n. The more you look, the less you see. Ọ̀rọ̀ rèé o. Olórí, the legendary leader. Olórí tó ju olórí lọ. Olórí tó ṣe é mú yangàn. Olórí tí ń darí wa sí ọ̀nà tó tọ́ àti ìdòwò. Ọ̀rọ̀ lẹ́sọ̀ bí mo bá gbọ́ iye. Ẹni kó ní kálukú wa ká padà sílé ká ló wọ ọ̀dẹ̀ wa o. Bẹ́ẹ̀ni. Ọmọ tá a bá nílé tó ti dàgbà tó lọ́jọ́ lórí tó dẹ̀ kàwé. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ ká mú jáde kó lọ wá díje kó dupò láàrin ìlú kó padà dé èèyàn rẹpẹtẹ nítorí ọjọ́ ọ̀la. Olórí kò ti rí bẹ́ẹ̀. Bó bá rí bẹ́ẹ̀ inú mi ó dùn láti gbọ́ èsì ní kíákíá ká lè mọ báwo ṣe múra láti gbé ẹni yòówù tó bá dìde nínú àwọn ọmọ wa wọlé. Ọgbọ́n. The more you look, the less you see. Ọgbọ́n. The more you look, the less you see. Ọgbọ́n. The more you look, the less you see. Ẹlẹgbẹ́ náà fi ṣe àkókò gàgàrà ò fẹ́ kí kékeré ó kọ́. Ẹlẹgbẹ́ náà fi ṣe àkókò gàgàrà ò fẹ́ kí kékeré ó kọ́. Dad, you say you want to see me? Rafael. Yes, sir. Have a seat. Yes, ṣé o ti jẹun tí yó? Ben, sir. Nígbà tí mo ní mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó ní ọ̀fun lọ́rùn. Not really, Daddy. When she did that office, I was very hungry. No, it's okay. It's okay. Yes, sir. It's fine with me. Now, Rafael orúkọ ẹ̀. Ṣùgbọ́n mò ń pè é lọ́ba. Ben, sir. Gbogbo èèyàn dẹ̀ join mi láti máa pè é lọ́ba. Ọba tí mo wá ń pè ẹ́ ìjọ mọ tó mọ̀ ẹ́. You are destined to be there. Lókè ń bẹ. Yes, sir. Ọba oríṣiríṣi kì í ṣe ọba as in traditional leadership. No. Ọba wà káàkiri ni. Ọba wà in politics. Ó níbi tó ń láti dé in life and mo ní láti contribute yẹn. So Ọba, prepare yourself. You are going into politics. Dad. Son. Politics? Politics. Are you kidding me, Dad? But you and I knows that I didn't know anything about politics. You don't need to know anything about it. Yoruba, you are a leader by all standard. Forget about it. I'm not talking of Oba as in traditional chieftaincy. No, that's not it. Obanie, and that could come from anything that is regarded as leader. In politics, we have leaders. In every endeavors, we have what we call leaders. But Oba, you know what? Yes, sir. Prepare yourself. You are going into politics. But Daddy... My daddy, me, but and you know for sure, apart from being my son, you know people don't agree with me.
ọ̀rọ̀ tó bá tẹnu mi jáde. onímọ̀ ọ̀fà káyé ó dára jù báyìí lọ torí mọ ara ẹni nìkan ìmọ̀ ara ẹni nìkan ló bá yẹ kan. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ tó sọ pé kì í sáré ojú sí ẹni ọ́fíìsì? Yes, darling, èmi ní kò yọrí sí because I miss more issue kékeré kan. And as a matter of fact, látàná ẹ̀mí ilé sùn. Daddy kan lè rí pé mi chief pé kí n yọjú sáà. Wọ́n ní kí n jókòó, mo jókòó wọn ni. Ọba, Ráfẹ́, ẹ̀mí rí mo pè mí náà. Daddy, pẹ̀lú yìí, mo ń gbọ́ ọ̀pọ̀ tẹ́ ń sọ. And I was even scared. So, at the end of the day, to cut the long story short, babe, chief said he want me to come into politics. Politics? Yes, dear. Shani could study politics in school in Abi. I don't get it. And he said, I don't have anything to worry about, but he will take care of everything. The only thing he wants from me is my yes. You know, I have to tell you that's my face. Baby, I'm very sure you are kidding. Baby, politics ò mà kì í ṣe eré ọmọ kékeré, eré irúwọ. Like, it's a deadly and dirty game. Ah no, baby, please, I would not just want you. Sori, òkèlè gbígbẹ, tarara ń jẹ, ó bẹ́tà o. Sori nǹkan tá mo máa ṣe tẹ́ kó máa wá kẹ́mi wá sókè. Mi ò fẹ́ o. I know, dear. If not, shall I book him for court? What do I do? Baby, no, you just have to tell him no, that you are not doing. Really? You know I cannot trade you for anything. And you know I love you. It's my father we're talking about. And I'm not number for any blessing when we are getting married. Soon. So, I just want to play with you and say, check in shape with daddy. Joe. Like that. He said he will take care of everything. So we have nothing to worry about. Robert! Máa gbẹ́rù ọwọ́ ẹ̀. Kí n gbé kí ni? Ẹrù mi ní náà. Báwo ni mo ṣe máa gbélẹ̀? Nítorí kí ni? Mo ní kó máa gbẹ́rù ọwọ́ ẹ̀. A ní mi lè gbé ní ti sílẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ́rù mi ni mò ń gbé lọlé ni. Báwo ni mo ṣe máa gbélẹ̀ bẹ́ẹ̀ yẹn? Mi lè gbé ọkọ lẹ̀. Títẹ̀ mi ní mi sì máa gbé lọlé mi. Yé! Ó dáràn! Ẹrù mi dà! Ẹrù mi dà náà! Ẹrù mi! What? Ẹrù mi. Sweetheart, are you okay? Kí ló ṣe ẹ́? Ẹjọ́ mi ò sorry ẹ sọ pé orúkọ yín ni Ọba Koka or something. Yes, I am the new aspirant. No, ẹ tẹ break kò yé mi. Ṣé nínú ẹgbẹ́ yìí àbẹ̀wò kò yé mi kò tiẹ̀ fẹ́ yé mi báyìí. Same CPU. Ẹjọ́ I'm lost kò yé mi. Secretary ẹ̀yin mò ń bá sọ̀rọ̀ chairman kí ló ń ṣẹlẹ̀ kò yé mi nǹkan tí gentleman yín ṣẹ̀ sọ ń sìn ò yé mi. Bá ṣe rí nìyẹn. Bá ṣe rí kí ni kí ló chairman kí ló ń ṣẹlẹ̀ náà. Àwọn chairman ni wọ́n lè sọ̀rọ̀ lórí ẹ̀. Secretary èmi ni wọ́n lè bí. Ẹ̀yin ló lórí sà. What are you saying? Kí ló tẹ̀ mọ́ ṣe báyìí náà? Mi láì bó ṣe ń ṣe yìí o. Lawrence
fọkànbalẹ̀ tí ẹ má bínú jáde. No, mo calm. Chairman, mo calm. Okay, mo calm. Let me explain now. All right, sir. Ohun tí mo try láti explain for you wípé this gentleman ó show interest and sẹ́nu ibi tí fẹ́ bá dé wà yàrá kékeré gba 20 bucks ṣùgbọ́n tá a bá fẹ́ra ẹni dénú. Ayé wà fún ẹni tó bá jẹ́ bonafide member nínú ẹgbẹ́ wa yìí tó bá lòun show interest kó fẹ́ contest fún ẹ tí ẹni kó gba form kó dẹ̀ filẹ̀ kó dẹ̀ sojúṣe ká mọ̀ pé òun náà ti wà nù aspirants wa yẹn òun ṣe wàhálà so tó bá dẹ̀ ṣe tó bá jẹ́ pé èèyàn mẹ́rin ni àlejò àfún méjì tó bá dẹ̀ jẹ́ pé méjì ni àjà kan náà ni mọ̀ ọ́ sọ ẹni tó bá ti jẹ́ bonafide member ó láǹfààní àti show interest. Chairman, sir, with all due respect, I'm seeing him for the first time. Erinsin ó ṣe introduction, meaning first time tájọ máa ríra lélẹ̀. And as far as this party were concerned, ẹni tó yẹ pé mi àtòun gan àjọ contest ó step down. Ọmọ ọkọ ni bá ti jọ kì í ṣọmọ àlè. Kó mọ gbà kò gbọ́dọ̀ gbà. Ẹ dákẹ́ lọ. Pé bonafide member níbi tí bá wò. Point of correction, you don't condemn him. He's a bonafide member. I simply any abroad ló wà. And for your information, he's a card carrying member. Ó dẹ̀ sojú ṣe dédé. That's it. So, kí ni wàhálà tó wá wà bẹ́ẹ̀? Ẹ̀yin méjì náà lọ́lọ́run sì tẹ wà ń bẹ̀ sìn. Ẹ̀yin méjì tẹ ẹ̀dẹ̀ wà ń bẹ̀ tó bá ti di pé àṣetán sìn àṣetò primary. Tọ́ba dẹ̀ ti ṣètò ẹ̀ ẹnìkan máa wọlé ẹni tó bá dẹ̀ wọlé ẹni tí ò bá ti wọlé yẹn so á dẹ̀ compensate ẹ̀ òun máa ní sùúrù kí ó fi di ìgbà tiẹ̀. Chairman, sir, mi like nǹkan tẹ́ ṣe ń sìn. Politician ni mi, gbogbo nǹkan tẹ́ ṣe ń sìn ó yé mi. Tẹ́ bá fẹ́ explain ẹni tó máa wọlé àtẹni tí ò ní wọlé tẹ́ fẹ́ compensate ẹ mọ̀ bí tẹ́ máa yí ọwọ́ yín sí. Ẹni tó fẹ́ wọlé ẹ direct ẹ̀ síbi ẹni tó bá fẹ́ compensate ẹ direct ẹ̀ sí new member tó ṣe. Má bínú. Secretary. Ò ní kí lọ́wọ́. Kí lẹ wá? Ẹ kúrò ní. Kí lẹ fẹ́ ṣe? Màá sun anybody mọ̀ nulẹ̀ gbogbo everybody màá sun gbogbo wọn ni. Bádéjọ́ máa wà nulẹ̀. Ẹ jẹ́ àsun gbogbo wọn. Káwa candidate mi. Èdìmọ̀ ni Bádéjọ́ wà nulẹ̀. Ẹ má jà ṣe bá. Ẹ má jà ṣe bẹ́ẹ̀. Ó ní ẹjẹ́ ń wọlé lọ fún wa láti. Àlẹ́ẹ̀dì ni ẹ̀sìn ní sùúrù. Mi like it, chairman, mi like it. Kò kí ló ń ṣẹlẹ̀ náà? Ó yẹ ẹ túnṣe. So tí mo sọ ni pé tí ó bá ti gbé àṣẹ primary. Yes. So ẹnìkan tó bá wọlé so ẹni tí ò bá dẹ̀ wọlé. Okay. Ìyẹn a máa compensate ẹ̀ after tí mo sọ náà nìyẹn. Chairman, sir. Secretary. No, Lawrence. Mama. Secretary. Lawrence, so gbọ́ bí mo ti ń ṣàlàyé lọ. Secretary, èmi lálàyé, èmi gbogbo ilé. Chairman, kó tó lọ ó máa sọ pé ẹ máa pẹ́ fún wa. Ẹ jọ̀ọ́ ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ pẹ́ fún wa lélẹ̀ pẹ̀lú gbogbo ilé tẹ́ ń ṣe. Ẹ máa pẹ́. Máa pẹ́ fún gbogbo yín ẹ̀ẹ́dẹ̀ gbádùn èmi náà sì máa gbádùn. Ọdún mẹ́rin àkọ́kọ́ ẹ̀ tó bá wọlé yóò sì ti gbogbo wa lájọ pẹ́pẹ́ àjọ gbádùn ẹ̀. Ọdún mẹ́rin tó bá tún dé tó bá tún kàn á tún lọ òun náà máa ṣe tiẹ̀. Mo fẹ́ kó fọkàn balẹ̀ ọmọ dáadáa yẹn. Ṣùgbọ́n tí mo try láti explain fún ẹ mo ní pé ọdún mẹ́rin ló kálukú lò. Kò sẹ́ni tó bá lò ju ọdún mẹ́rin lọ ànígbà second term kò sí lọ́dọ̀ tiwa. Ọdún mẹ́rin àkọ́kọ́ ẹni tó bá lò tó bá parí tiẹ̀ ẹni tó bá dẹ̀ tún kàn òun náà tún lọ ọdún mẹ́rin tiẹ̀ lójú ẹ̀mí mi ni nǹkan ò ní sẹ́mi mi ní ẹni lọ́ọ́ ẹni wíyà. Secretary níṣojú wọn náà níṣojú ẹ̀ àbí. Ó dojúrú ayé yìí ayé ó dorí kodò ó dorí kodò ó dorí kodò ó dorí kodò mo ló dojúrú ayé yìí ayé. Mo ń gbọ́ kọ́ mọ́ kí ni nǹkan tí mo retí mi ò máa sọ fún yín ṣe lè imagine nǹkan tó ṣẹlẹ̀. No, I can't. Ẹ ṣe Ralph sọ fún mi pé dádì òun sọ pé òun gbọ́dọ̀ go into politics. Like politics. Interesting. Ṣé dádì ẹ rò pé eré ọmọ kékeré ni politics ni? Politics! Tó jẹ́ pé it is a very very deadly game. You see? Yeah, you deadly see? and dirty. Yeah, that is the lie they told both of us. Irọ́ tí wọ́n pa Fẹ́mi àti ẹnìyẹn. So that we will see politics as a thing that we can never go into. So that we can see politics as something that is dirty that we would not want to. We get bí èèyàn Ọlọ́run má jẹ́ kí n lọ sí politics because it's dirty, it's deadly. That is the lie they told us. But it isn't.
bẹ́ẹ̀ ni ṣé mo wí pé tèmi bá ti fẹnu yìí báyìí sọ̀rọ̀ òtítọ́ ni mo sọ. There is nothing deadly about it. In fact, I would say that I am happy. Wípé Ralph tí ẹ fẹ́ lọ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. See, life is about taking a risk. Surely the more risk you take, ló máa determine level tó máa wà ní ayé. Now, take for instance, ṣọ́ra àwọn ẹgbẹ́ tẹ́jọ́ ń wọ t-shirt, tẹ́jọ́ ń wọ jeans, gbogbo yín á jọ lọ sí the same party, ẹ jọ lọ ṣe the same thing. The same level lẹ́jọ́ wà. You know why? Because none of you lè fẹ́ try láti take higher risk. The more risk you take in life, then the higher you become. Ṣé ẹni tó bá fẹ́ ga wọ́n lẹ́sẹ̀ báyìí ó máa gùn ni. So I want you to encourage him. Sorry, that place they call dirty is never dirty. That place they call that is deadly is never deadly. The risk is even favorable in the future. So you let him take the risk. You let him walk the path. You let him go the way. Sorry, tó bá máa di ọjọ́ ọ̀la àwa fúnra wa báyìí a máa jókòó a máa dúpẹ́ ni nítorí pé ká má bàa ṣe ni. Èmi tiẹ̀ like in fact tó bá mọ bí. What? Stop! Ṣé gbogbo nǹkan tó ń ṣe láti sọ́nsìn ni pé ẹ fẹ́ kí mi náà encourage just the way the dad is saying. Exactly. He needs your encouragement to get there. Ṣé tó bá di pé o bẹ̀rẹ̀ sí ní bá sọ̀rọ̀ sí tó ti ń ní fàsẹ́yìn a máa rò bí ibi tí ò yẹ kóhun lọ báwo ló ṣe fẹ́ débi tó fẹ́ lọ. Wọ́n má jẹ́ kó parọ́ fún ẹ o tó bá rí àparò kan tó ga jù kejì ẹ lọ ó gorí ebè ni o. Bẹ́ẹ̀ni, it is the risk that is there that makes it politics. It is that risk ni wọ́n fẹ́ kí you and I can take káwa náà má bàa tẹni gíga. So let him go there. Kí ló máa ṣẹlẹ̀ sáwọn ọmọ tó bá bí àwọn náà mú bí gíga. Ní kí ló máa ṣẹlẹ̀ sáwọn ẹbí kọ̀ọ̀kan tá a ti mọ̀ àwọn náà mú bí gíga. Téèyàn kankan ò bá dúró láàrin ẹbí láti gbé ìgbésẹ̀ èyí tó ga síwájú ìgbà wo làwa náà fẹ́ débẹ̀ ṣàmà máa dorí kodò ní gbogbo ìgbà ni. It is not deadly. It isn't. Wọ́n kàn parọ́ fún wa ni so that ẹ̀rù owó náà rí tì abẹ́ ẹ̀ tiẹ̀ máa gbọ́ ọkọ mi sọ pé kinní kan ṣẹlẹ́dẹ̀ ní papọ̀. Let him take the risk. Let him go as higher as he can. We are here. Àwa ń bí nta àwa ń tọ́ pè ní kí ló ń pè ní ìyà kí ló ń pè ní ìyà ń tọ́ pè ní ìyà nìyẹn kí làwọn alẹ́ fún. Mo gbọ́ kó yẹ kẹ́ wò ó pé Ralph ṣì kéré o and kò kí ń ṣe olóṣèlú tẹ́lẹ̀. ẹ lò ó wọ́n lọ́mọdé owó ọmọdé òtò pẹpẹ àgbàlagbà bá owó kẹrẹgbẹ bẹ́ẹ̀ ni gbogbo ohun tá a sùn táwọn tátà yan nọ́fìlà láàrin òru ọ̀rọ̀ pé kékeré ni ìyẹn ni wọ́n ṣe ń pè wá níyà máa pé gbogbo àwọn àfáàdé pátápátá wọ́n á ṣe iṣẹ́ ara lórí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni amókè aga ajébi tó fẹ́ dé tí òsùn tó máa mú wálẹ̀ àyà mi gbé o bẹ́ẹ̀ ni àyà mi gbé yes àyà mi gbà bẹ́ẹ̀ ni ó wà débẹ̀. CUP Progress. CUP Progress. ẹ jọ ọ̀rọ̀ tẹ́mi fẹ́ sọ ó yàtọ̀ sí nǹkan tá à ń sọ pọ̀ látàárọ̀. ṣé ẹ mọ̀ pé candidate méjì là ní aspirants méjì là ní ìyẹn Raphael àti Bádéjọ. èmi wá fẹ́ ní pé ṣé ẹ̀rọ lérò àbí ẹ̀rọ wípé Raphael ó ní strength láti contest pẹ̀lú Bádéjọ. kẹ wá wò pé àwa la bá Bádéjọ sọ̀rọ̀ lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ tọmọkùnrin ti gbà kò tí ta ní kó step down tó dẹ̀ step down tó bá sí wa lẹ́nu. ó wá di nísìsiyìí tí gbogbo wa ti dúró ti gbágbágbá wá di ìwà gbé Raphael lórí Raphael ẹjọ́ ní ìwọ̀n àbí mo sọ CUP Progress. CUP Progress. Ẹ ṣe alága gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀ pé lójò lẹ́rùn tí wá ní sífẹ̀ ìtọ́lá ń ṣe o bàbá yìí dẹ̀ dá ó mọ̀ nípa òṣèlú ó mọ òṣèlú ó jẹ́ aṣíwájú téèyàn lè tẹ̀lé tó bá jẹ́ pé sífẹ̀ ìtọ́lá àwọn ni wọ́n fẹ́ jáde fún ipò house of rẹ̀ a ní problem pẹ̀lú wa pátápátá a wà pẹ̀lú wọn pé iṣẹ́ tí wọ́n ti ṣílẹ̀ ó tó ní ìṣe ṣùgbọ́n ọmọ tí wọ́n fi lẹ̀ Ralph tí wọ́n fi lẹ̀ pé kó wá sí house of rẹ̀ Ralph ò mọ̀ kankan pa òṣèlú ó kàn máa tẹ gbogbo ẹ̀ bàṣàbàṣà ní o Ralph ò ní political ethic kò mọ who is who nínú àwọn èèyàn yìí yóò kàn mọ tẹ gbogbo wa lójúmọ́lẹ̀ Bádéjọ èṣù tá a ti mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ni ọ̀sán kọjá áńgẹ́lì tá a ti gbúrò ẹ̀ lọ Bádéjọ
Ráàfù yìí kò sí nǹkan kan tó mọ̀ ó kàn máa ti àwọn èèyàn wa lójúmọ́lẹ̀ bàṣàbàṣà lẹ̀ lọ. Tó bá wá rí bẹ́ẹ̀ èmi o àti gbogbo àwọn ẹlẹgbẹ́ ti rẹ̀ lókà àti ìlú ti wà. Tí ẹ bá insist lórí wípé Ráàfù lè máa gbélé wa lórí láti local government ti ìlú àti gbogbo àwọn èèyàn mi a lè dìbò fẹ́gbẹ́ wa o. Tí a bá ṣọ́ra a lose ọwọ́ àwọn pátì mi ni o. Ẹgbẹ́ tí wò ní lùsì. Àwọn ò ní lùsì. Kí ló dé? A lè lùsì. Ẹni tí ó bá tẹ́ lọ́rùn nínú yín ni kó fi ilẹ̀. Àwa ò a lè lùsì. Àwa máa dìbò a sì máa wọlé. À ń dá yín ló bẹ́ẹ̀ ṣe ń pe CUP là ń dáhùn. CUP. Ẹ wò ẹja máa bá pàdé lọ à ń dáhùn. Bó bá wù yín ẹ dáhùn. Ó sì wù yín. Ẹ mọ̀ dáhùn. CUP progress. A dà fún yín jẹ́rìí. Àwa sì ní òní dáa fún. Ẹ wo ṣeré, ohun tí gbogbo wa ibà ti fẹnu kò sí, òun lè máa ṣe. Ẹyin wo nǹkan tá a máa ṣe. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan tèmi ni mo sọ omi mọ́tẹ́lómi o Bádéjọ ni mo máa ṣe. Chairman, ṣé ẹ rí gbogbo ọ̀rọ̀ tá à ń gbà kẹ́ ẹnìkan gbọ́ tí wọ́n máa lè dákàn bínú rẹ̀ nítorí pé nǹkan tá a bá fẹ́ òun ló yẹ ká ẹ bá wa fẹ́ tẹ́ ẹ bá sì ti wọ́n pẹ́ ní bá wa fẹ́ á fi gbẹ̀yìn lẹ̀ fún un. Bẹ́ẹ̀ni. It's all right. CUP. Progress. CUP. Progress. CUP. Progress. A dà fún yín. Ojú ò ní tì. Inú yín ó máa dùn ni. Yóò máa dùn ni kò ní kàn. A borí ọ̀tá. Àwa la máa win. Yóò rí bẹ́ẹ̀. Ó sì ti ṣe bẹ́ẹ̀. Ẹ wò mí, òní nínú mi dojú o. Bẹ́ẹ̀ ni, nítorí pé kíni. Torí pé ẹ̀yin ọmọ ẹgbẹ́ mi, ẹ fi ọ̀rọ̀ sí àbí àwọn sọ. Ẹ tẹ̀wú ojú. Ẹ sì sọ tí gbẹ́nu kálukú yín. Ọ̀dà tẹ́ ẹ bá sọ̀rọ̀ kankan mi. Tẹ́ ẹ padà dé local government tó kálukú yín wá sojú mi. Tẹ́ ẹ wá lọ sọ̀rọ̀ fún àwọn ọmọ ẹgbẹ́ yín pé tá a ṣe ọ̀dà kíláàsì. Mo sì mọ̀ pé bí a ti sọ yìí, ibi a bá ti rí ibi níbi tí wọlé. Ní iná láti kárí ẹ̀. Ẹnu yọ̀ lẹ́ẹ̀fi wí tí a. Tẹ́ ẹ bá délé torí ẹnu yọ̀ ní ọmọdé fi wí tó jẹ ẹnu yọ̀ lẹ́ẹ̀fi wí tí a bẹ́ẹ̀ bá délé. Àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Tó bá wá rí bẹ́ẹ̀, mo wá fẹ́ sọ fún yín wípé ẹgbẹ́ tá à ń ṣe yìí ní ìfààyè fún àrífín ní ìsìfààyè fún kẹ́nìkan rí ọ̀nà kan yẹn. Bẹ́ẹ̀nìkan bá ti ń bínú ẹnìkan máa wá ọgbọ́n tí ó fi máa da omi tútù sí tí ó fi ní bínú mọ́ni ó má dìde ọ̀sìn bí o. Ẹ má bínú kéde kì í ṣe ìwọ̀n bá níyàn gbóná ọmọ láìsọ̀kà wọ́n wà bínú ìwọ náà wà bínú pẹ̀lú wọn torí kí la fi wà lólórí. Alága àtòsí kọ́ngírẹ́sì. Bẹ́ẹ̀ bá ṣe àwa náà látò wọlé ṣe rí tèmi sọ fún yín òní wípé nígbà tí àwọn bá ń bínú woman leader ìwọ gbọ́dọ̀ bínú wọn náà wà bínú ẹnì PRO ní ohun ọ̀jẹ́ bínú nígbà tí gbogbo èèyàn bá bínú àbó bínú. ẹ bá rí i pé nígbà tó ń pe tó pe logo wa fún ọ wọn dá lóhùn àbí wọn ò dáhùn. CUP progress. ṣe rí báyìí ohun tèmi wá fẹ́ sọ fún yín ni pé bí mo ti wá ń bá lọ ṣe rí lórí ọ̀rọ̀ àwọn candidate wa méjèèjì tá a fà kalẹ̀ Bádéjọ àti Ráàfù àwọn méjèèjì lọ́wọ́ fẹ́ jáde lóòótọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wá wí ṣe bẹ́ẹ̀ sọ pé Bádéjọ lè fẹ́. Bẹ́ẹ̀ni. Àbí kí ni rẹ sọ fún ọ fẹ́? Ìwọ ńkọ́? Bádéjọ. Ìwọ ńkọ́? Bádéjọ ni ṣé ọmọ. Ẹ̀yin kan. Ẹ ti mọ̀ pọ́nmọ kékeré lè mí tẹ́ bá ti sọ náà. Bẹ́ẹ̀ yìí sì ń sojú àwọn ọ̀dọ́ láti local government yìí ni. Ìyá wa ńkọ́? Chairman, ẹ bá ti lọ. PRO ẹ̀yin kan. Majority carry the vote. Mi ò ní kẹ́yìn síbi tí ayé bá kọjú sí. Bẹ́ẹ̀ gbogbo wo ní kọ́yìn bí ayé bá kọjú sí. Ẹ rá mi ẹ̀sìn. Ní tí mo wá fẹ́ sọ fún yín pé ẹgbẹ́ yìí ò ní bàjẹ́ o. Àmọ́ kìíní kan ni mo fẹ́ kó yé yín dáadáa o. Mo sì fẹ́ kó da yín lójú ṣàkàṣàkà. Wípé ẹnì yóò tó bá wà ń pò. Ọlọ́run sọ pásíkò rẹ̀ tó ní o. Ọkàn ni méjìlá gbà o. Nínú kọ́ kàyàn tàbí kéèyàn ọkàn. Ẹni wọ́n bá sì dé ipò ẹni tí bá ń bẹ lẹ́yìn rẹ̀ tàbí wà nípò kan yóò ní sùúrù fún ni o kó lo ìgbà tiẹ̀ o yóò wait for his or her own turn kó tàn ó lo ìgbà tiẹ̀ ni o ẹni tó bá wá lòun ò lè dúró tí wàá ń tẹnu bọlẹ̀ tàbí tí ń kó àwọn èèyàn kan jọ tí ń lọ dìtẹ̀ lábẹ́nú tó tàn ọ́ ta ni o kódà irú ohun tọ̀hún tó bá wà nù mọ́tò rẹ̀ ní tàbí ọkọ̀ tó wọ̀ tí ó bá dé orí afárá bridge tó dé dáadáa tó dé sàṣà afárá ò ní dá. Àṣẹ. Alaga, we cannot continue wasting time.
I'm still the chairman. Mo ní audacity láti continue ìpàdé. Tí má ṣe fẹ́ ká parí ìpàdé, mo ní agbára láti. Alága, ẹ já parí ìpàdé. Ẹ já parí ìpàdé. Ọ̀dà ìrí àbá ká mú pàdé wálé. Ó dé mi náwó. Mo ké sí àbá. Mo kẹta gan. Ọ̀dà. Ojú olóko wù kẹlẹmọ. Àwọn tó yẹ kí wọ́n ṣe àwòkọ́ṣe. Ó dá ọjà rẹ̀ jẹ́ ká pààyẹ ti sẹ́gbẹ̀ẹ́ kan. Now, tell me. What I'm interrupting you, please, sir. The madam asked me, I'm sorry. That's it. Sit down. That is exactly what I want to ask. So you want to leave me here to attend some political activities? America? Now listen. My question is this: how are you finding it? I mean, politics. We enjoy it, Abi. That you can say that again, sir. To say I like the politics is an understatement. In fact, I'm loving it. And I will say a very big thank you, sir, for introducing me to politics. I can feel the atmosphere. Everything is changing and for good. At election or whatever, people are already tagging me with that name, honorable here, honorable there, and I can see myself at the top. And that is the starting point. Amen, sir. My dear son, that is just the starting point. Amen, sir, Daddy. I am happy you are enjoying it. Amen, sir. By God's grace, you will get there. Amen. You will become the honorable, people's representative. Yes, and by the time you become the honorable, immediately you become a thing God for your people. You understand? They will have a lot of respect for you. They will believe in you, and they will expect so much from you. So that should be more of your concentration for now. But Dad, more emphasize in Kakosa. And what is it? I'm seeing that guy, Lawrence. Your opposition? Yes, like a likely obstacle. Likely obstacle? How? I don't get it. Because from the look of things, that guy seems to be strong. Don't say that again. Má sọ bẹ́ẹ̀ mọ́. Ọmọ tẹ́kùn bá bí ẹkùn ló gbọ́dọ̀ jọ. Èmi ni kò jọ. Èmi Àkànní Amẹ́kùn ló yẹ. Listen and listen well. Owó la máa fi bulldoze way wa into the system. Kò sí bí ọ̀tá ẹni ṣe lè ṣorí tá a máa ní ó ṣorí dáadáa. Who is he? Owó la máa fún wa dákẹ́ pátápátá porogodo ni. If you don't get it, I will make you get it. You need to forget about it. Are you saying Lawrence, I can easily tell him to step down? Wọ́kọ́ step down, owó ló máa shut it up. That is just it. Oh, gbóni tó máa ń kọ ni. Olówó ṣòun gbogbo tán. Olówó ṣòun gbogbo tán. Yà ní òjò mọ̀ntálíkà. Olówó máa lùlù yẹn lọ sọ́nà bí tó ń lọ kí n máa gbọ́. Olówó ṣòun gángangángángá olówó. Lọ́ṣẹ́ tó fẹ́ ṣe kó lọ fọ yẹn lọ́kàn balẹ̀. Àgùn láàgùn tẹ̀tẹ̀. Ẹ jọ sí Honorable Lawrence wà ní. Madam. Madam. Yes. Wọ́n bèrè yìí ma. Ẹ wúlò ma. Ẹ káàsán. Ẹ káàsán ma. Yes. Ṣé wàá pa? Ṣé kò sí sà? Ṣàlàfíà ni ma. Adúpẹ́ sà. Jẹ́ àbá honorable. No, kò sí around. Anyway,
Tá a bá bá honorable, tá a lè bá madam, honorable náà làbá yẹn, àbí? Bẹ́ẹ̀ni, kábà ti rà dán, kábà tó ń bẹ bá ti wà available, ìgbẹ́ ti ṣe dáadáa ní ìsìn. Yes, ma. So, if I'm going to shop on the road. Wọ́n ń di fún mi. Ṣé everything wà alright, sir? Nǹkan tó ṣẹlẹ̀ pé tọ́lá yóò bá ti dé ẹ̀dùn náà mẹ́sẹ̀jì pé honorable ọba Ralph ọ̀dọ́kẹ́ ìpínlẹ̀ àti yóò. So, can I nice day, ma? Ó dàbọ̀, sir. Tilẹ̀kùn ti gate now. Yes, ma. Yes, ma. Ó dàbọ̀. Ó dàbọ̀. Rípo stupid, orí ẹ̀ ò dé pé. Sorry, next time tó bá try nǹkan tó ṣe lẹ́yìn tí mi fún ẹ ní instruction pé kó ṣí gate fún yàn kankan tó wá ṣí gate wà ní nǹkan tí màá fojú ẹ rí wọ idiot. Get out, my friend. Ṣé honorable wà ní hotel? Àná honorable sí mi. Gbọ́n wà. Wọ́n wà lẹ́yìn bẹ́ẹ̀. Ok, báyìí. Ok. A fẹ́ lọ gbẹ́ kòtò ọ́ìlì epo tó jẹ́ wúrà wa ní orílẹ̀-èdè. Ẹ̀yọ́ kàn dé kàn mú dóró ẹ̀ jù ú ẹ̀ mọ̀ gbọ́n. Láwọ̀ yín, èmi ló tún rí yìí o. Ojú wa ti tún kojú, ṣé bó ní kan pa mí ni? Wọ́n rí mi pa o, wọ́n ti gbé mi jùlẹ̀. Ìwọ ò mọ̀ pé àgbétì lọ́mẹ́kẹ́ máa ń gbége léra ni. Ṣùgbọ́n ṣe tí mo dé padà yìí, èéfínú rẹ̀ fọn fèrè, wọ́n ya ọ balẹ̀. Ṣùgbọ́n gbogbo tó gbé dání wọ́n bàjẹ́, máa bà orúkọ rẹ jẹ́, máa bà ilé rẹ jẹ́, máa bà ọ̀nà rẹ jẹ́. Ìtì ọ̀gẹ̀dẹ̀ níní tí ò fẹ́ gùn bí igi yòókù. Àjọ wà lẹ́nu ọ̀nà. Ẹ sọ pé èèyàn mọ máa rí náà. Ìgbà tó wá dé ìgbà ìgbìlẹ̀ tẹ̀lé ká yàgò. Àwa náà ẹ ń bá ọmọ sí ìjẹ yọ ọmọ pé ojú ẹ yọ. Àdúrà ni bẹ́sẹ̀ wò mí mo pẹ́ lórí òkè bí ọ̀bọ Ọlọ́run lèmi máa bá wọn pè bó ṣe yọ ni ẹ̀mí Ọlọ́run ti sọ fún mi pé mo sọ̀rọ̀ ni mo fi ní kẹ́ni yàn dáa lé torí pé yóò bá sẹ́tàwá gbé lọ jẹ́ ẹ wò wàhálà tẹ́yìn náà sí ní ìsìn yóò bà jẹ́ ńgbọ̀ bá di pé wọ́n bá lọ rédà odò tó kú wọ́n pe ọ̀nàrẹ́bù tó fẹ́ jẹ ọ̀nàrẹ́bù kèétí ìdẹ́bẹ̀ títí ń pa wá o títí ń ṣe kíní kan meanwhile iṣẹ́ ọwọ́ àwọn opponent ni ẹ wo ẹgbẹ́ yẹn ti ń tẹ́ ẹ bá wá mo mọ nǹkan tẹ́yìn ọ̀dọ̀ ń fẹ́ èmi tẹ́ ẹ̀dẹ̀ ń wò yìí mi ò ní láti tọ́ra mi jẹ the first problem tẹ́ni ni unemployment ní orílẹ̀-èdè wa lónìí a mọ̀ pé tí a bá rí iṣẹ́ fún ẹ̀yin ọ̀dọ́ òótọ́ àwa náà sọ pé kẹ́ ẹ dúró fún white collar job ṣùgbọ́n ntẹ́ ẹ máa ṣe pé tẹ́ ẹ bá ti ń dé báyìí ntọ́ lọ train fún ẹ ń bá lọ fún pharmacy ó yẹ ká wọ́n náà bó láti fún certificate tí ó ní limited liability certificate tó náà dá pharmacy store sílẹ̀. Atakoro wọnú àdó kí mama rẹ̀ wọ̀. What an insolence. Èmi. I can't believe this. Ọ̀gá, kí ló ṣẹlẹ̀? Mo rí máa honorable yẹn tó bínú jáde. What an insolence! Èmi ni ní kọ́mpù yẹn pè ní spoil brat. Ṣé o rò pé ní wọ́n dá àwọn rich kids tí wọ́n pé bàbá wọn ló control wọn? Ọ̀tọ̀ lè dá ṣe decision. I made my decision myself. But Ọ̀gá, ẹ mọ̀ tó máa ṣẹlẹ̀. Ẹ jọ̀ọ́, èmi máa fẹ́ kẹ́ take it easy. Just be calm. The guy just said all those words just to get at you. Ó fẹ́ kẹ́ ẹ feel inferior ni. He wants you to feel little. Little yẹn ló máa pa. Màá jẹ́ kó mọ̀ pé little ata kò ṣe fi wájú. Ojú ẹ̀ ló wá rí aṣọ fún ẹ̀pìn yẹn. Kò ní débẹ̀ kò ní jókòó mẹ́. Èmi ọba ni màá jókòó ní aṣọ fún ẹ̀pìn yẹn. Certainly, sir. But just be calm, sir. Do I get to some?
Ẹ̀lú ọ̀rẹ́ mi. O ṣé. I'm so happy. O ṣé gan ni. Wọ́n sìn. Tẹ́ bá ti fẹ́ address mi ní gbòòrò. Ẹ má gbàgbé láti máa fi ìyàwó honorable sí o. You get it? I want to escape through primary báyìí. Kọ́lọ́run kò ṣe jalè. I can't just wait. But tó mọ́kọ̀ ti yàtọ̀ náà rí. Mo ọmọ ẹ wà bí báyìí. But I'll go back to you. Oríire ni my daughter. I swear, big congratulations to you. Thank you. I mean to us. Ṣé orí ìsìn? Ẹ má gbàgbé láti máa address mi níyàwó honorable. Ṣé rí wọn náà? Well, ọmọ honorable ṣá. Mommy, very well. Èmi tó jẹ́ pé mi gangan lọmọ honorable. Oh, mi ìmẹ̀. Má worry, gbogbo wa Abuja straight. Oh God. But one more thing, Mommy. Daddy need àti kún fún àdúrà gidigidi. Nítorí tá a bá wa ọkọ̀ kádàrá. A nílò àti fi àdúrà ṣepò sí kí ọkọ̀ náà bá lè gúnlẹ̀ sébùté ayọ̀. Tó túmọ̀ sí wípé Daddy needs to be very very prayerful. Kọ́ lè ṣọ́ra wọn gidigidi. Kọ́ lè bá win general election. Mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run tó fún mi ní ọmọ ọlọ́gbọ́n ní agbára Ọlọ́run ọgbọ́n ìmọ̀ àtòyé kò ní tó bá. I love you so much. I love you too. Oh, I'm proud of you. Ọlọ́lá àbẹ̀jẹ́. Mo rẹ̀ ní kéjì àsọ̀kẹ́. Àǹtí mi. Àbúrò mi. Wá kárí ìbọn sí ibi tó ń lọ. Kí lọ̀rọ̀? Ọ̀rẹ́, there's this thing that is bothering my mind about my wife. Kó mọ̀ jẹ́ wípé àṣàsí àwọn ọ̀dọ́ ọkọ ẹ̀. Ó ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo àwọn àlá oríṣiríṣi tó kàn lá. Is this unusual dream? Ṣé àbá ńlá làkàlà? I'm a nightmare. Bí kókò pariwo jáde lẹ́tọ̀ọ́jú oorun. Mo gbọ́. Kábíyèsí ọba ní ọba tí ń fọba jẹ. Ǹjẹ́ mo gbé lórí arábìnrin yìí? Wọ́n máa fọwọ́ ẹni fà. Wọ́n ní ọmọ tí ń jẹ́ni. Olúwa ó yá ṣe ogún náà ní ẹṣẹ́ wọlé. Ṣé kò ṣe nígbà tí àmì wa compatible ló fa ọmọ yẹn? You are not compatible. Bàbá, ẹ sì bá mi bẹ̀rù dáadáa. Dákun. Àwọn òbí pé mò ń bẹ̀ wọ́n ni. Bí mo ṣe ń kúrú mò ń ga. Ṣé ọ̀rọ̀ náà? Ṣé ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ tí mò ń bẹ màdánù? Ṣé o rò pé torí tiẹ̀ ni? Torí kí wá ni? Torí ìtara mi ni. Torí kébì ọmọ pa mi ni. Torí pé bá ọba ti lọ tán nìsín. Ìnírí ìtẹ̀jẹ̀ mọ́ dáadáa. Olùyọ̀ wà rú kan goro. Ìdílù tí mo fi ń bẹ màdánù pé wọ́n bẹ̀ lé ọ̀dọ̀. Ṣáájú gbogbo ẹ̀jẹ̀ ká gbàdúrà. Ìyá àdúrà, ká tó gbàdúrà. Ọ̀rọ̀ tá fẹ́ sọ́n bí ó wà pátá. Láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta, ṣé o fẹ́ sọ fún mi pé látìgbà tó lọ Àbújá yẹn o ṣọ́ mọ́? Kí lẹ̀ ń bọ́ kọ́ mi discuss? Ọ̀rọ̀ lórí conference ní báà náà ṣe máa lọ ní next year ká di senior manager. Stay there! Ẹ ti mú! Ibo ló dà? Mo fẹ́ máa wọlé lọ ní. Nínú ilé wo? O nínú ilé wọ. Onígbà tó bá mú pèlè ìyá rẹ wá kó tó lè wọnú ilé. Ìpèlè? Worship. Ìyá kọ́mọ ti dé sí ṣé sákìtì yìí ó tún late lé ní ẹ̀kọ́ tí pè mí o wọ́n ti dọ́fíìsì. Fóònù ẹ̀ lọ́rùn kì í tí ó tún gbé máa gà wáyọ̀. Ta ni mo wọ̀ ṣé kò fi ṣe núrù nìyẹn. ẹ wọ kẹ́ni bọ̀dọ̀ mọ̀ fún mọ́tò alẹ̀ wọn mi kí ló dé ẹ wọ ara kan mi ayé para o ayé para kí ló ṣẹlẹ̀ gangan. Rọra ẹ̀ ń dára nǹkan núrù ní ìkọ́ yìí ni. Pẹ̀lú ẹ̀ ń dára nǹkan. ọba
ọba ìbọn 20 million káfọba bàbá aláyé ẹ pẹ̀lẹ́ ẹkùjọ mẹ́ta chief ńkọ́ bàbá. kí ló ń wá ládùúgbò yìí. second street yẹn gẹ́gẹ́ lọ́dọ̀ mi sá. Nurudeen ká every angle náà ti máa rí ẹ kí ló le tó bẹ́ẹ̀. ẹ wo ọba kò easy o ilé ayé táwọn lásìkò yìí ó ń gbóná gan ni ó lágbára o kò easy sá bẹ́ẹ̀ bó sì rí yín inú mi dùn ọkàn mi ti balẹ̀. mo lọ wo lẹ́kọ́ ládùúgbò yìí ni mo wá sí site kan mẹ́rin ni mo ní kí n pa àsọ́fíìsì orí àwọn ẹni tó ń dóde mi lọ́fíìsì. ọba ẹ̀jẹ̀ ń wò mí ràn chief lé mi kúrò wọ́n ní kí n máa lọ láti ìgbà tí wọ́n ti lé mi yẹn mi ìyẹn kankan ṣẹ̀kọ́ mo ń káàkiri ni ọmọ mi sick lọ́tún ló sì ni mi ìró kankan bẹ́ẹ̀ sí mo sì wọ́n rìn káàkiri mi ní destination mi sọ pé mi mọ ibi tí mò ń lọ ọmọkùnrin kiri ni ẹ̀dẹ̀ ṣàánú mi ẹ̀ jọ. wo ojú gbogbo ẹ lọ anyway all the same ṣé bó ṣe ní nọ́mbà mi yẹn. ṣé bẹ́ẹ̀ tẹ́ ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ni. yes. kò kí n lọ tí bá pè. ó máa lọ sìn kò lọ nígbà tí mi sí around mo ti wà around sí ó máa lọ tó bá di next week fọ́ọ̀rì mi lọ́fíìsì. okay sir. àárín kankan ṣe lágbára Ọlọ́run ìyanu àṣẹlẹ̀. I hope you are now a good person now. Ọlọ́run ti bá mi ṣe bó ti change. all right no problem but anyway tó mọ̀ pé bó ṣe ń dúró yẹn kankan ló tún expect jẹ́ ń ṣe kankan sí ẹ. okay sir mo rìn kórè Ọlọ́run máa dúpẹ́ ó jẹ́ nǹkan gidi yóò wá. alpha ṣotiri. kò tí ì wá sá kò tí ì wá sá. ó máa wọlé network ni. ó ti wá jẹ́ ṣẹ́kẹ̀. mo gbà látọwọ́ mi sí gbọ́n ẹ wo ọba ẹ ṣe gan ẹ wo thank you so much ẹ ṣe gan ẹ wo kókò tẹ bá fẹ́ nu ayé Ọlọ́run máa ṣe fún yín o. Nurudeen fi karamọ́ lẹ̀ ó lè change ó gbà láti ẹwẹ́ ń gbọ̀n anyway ṣé àwọn arí mi lọ́fíìsì má dúpẹ́ mọ́ dáre. karamọ́ kọ́ lélẹ́ yìí ó tẹ́ fún mi lásán ní nǹkan tó bá gbénu gbèsè ayé mi. ọ̀nà bó ló ń lọ. ọ̀nà bó lẹ́yìn lọ sà. màá gbọ́ mo ń béèrè ibi tó lọ tún béèrè ibi tí mo lọ́wọ́ mi ṣé bó ṣe di mọ́tò fèsì ṣé ọ̀nà kí ló fẹ́ kí n lọ àbí. ọ̀nà bíi tẹ́ ń lọ yẹn mi náà ń lọ sà. ìwọ tó fèsì ọ̀nà bíi tẹ́lẹ̀ tẹ́lẹ̀. mi mọ ibi tí mo ń lọ gbà orí mi ò. èyí ló jẹ́ wọn lọ́gùn gidi kan ni. àwọn ló bá lókè wọn fẹ́ kẹ́ni kankan ó bá wọn. wọ́n pé we are the leaders of tomorrow. wọ́n ní we are the leaders of tomorrow. ṣùgbọ́n when would tomorrow come? ìrọ̀pára fúra èkéjèké fàájò. àbí wọn náà kò fọ́ ní rárá I'm telling you mo ti láì bó ṣe treat ọmọ yẹn tó wá rí pé nítorí owó táwọn ní wọ́n lè bá ìwọ Lawrence. èmi Lawrence mo yá jù síbi tó bí lọ. ó bá wí. èmi Lawrence no as a matter of fact tó bá jẹ́ pé òun náà wà ní right state of mind ṣé mo jọ akúṣẹ̀ mo jọ ẹni tí ò lówó. kò yé ni kò mọ̀ pé Lawrence kò kéré nú ayé kò mọ̀ kó ó pọ̀ ẹni tó bá rí yẹ tó bá lóhùn òré èèyàn wàhálà kò lè rọ́lọ́ ẹni tó bá yẹ ti rọ́lọ́ kò lè rí. If it is not God, it cannot be good. Kò lè ṣàǹkọ́rẹ́jẹ. Òun ni o mọ what's up. As a matter of fact, so long pé mo ti jáde fún any political position, it's a do or get it right. I'm telling you, I'm not backing out for anything. I just have to keep going till I get there. And you definitely get there. Amen. Lawrence, ó mọ̀ dáadáa pé mo ti pẹ́ nínú géèmì. Yes. Experience mi, ó speak for me. Ṣùgbọ́n now o ní láti gbáradì gidigidi gan. Àwọn people tí wọ́n ń gbowó wọnú ilé nígbà tó sì ń lé, they can act funny. Second. Ṣo fẹ́ gbọ́ tọrọ? Wọ́n lè act funny kankan. Òkè ló ń lọ ọmọ ìyá mi. Mo fi fáìlì sí báyìí. Chama ló ń pè mí kẹ́. Hello my chama. Ẹ ká sọ sọ. Ọlá. Unlimited time wo sir? 12 o'clock. Okay sir. All right sir.
All right, sir. See you tomorrow, sir. God bless you. Don't fi file sí o. John! John! Mola gẹ̀dẹ̀ bàjẹ́ ṣe là ló ń kàn. Nílé ayé tá wà yìí. Àjùra wa lọ. Nílé ayé tá wà yìí. Àjùra wa lọ. Àjùra wa lọ. Ìjàkadì kọ́. Àjùra wa lọ. Àjùra wa lọ. Àjùra wa lọ. Nílé ayé tá wà yìí. Àjùra wa lọ. Ìjàkadì kọ́. Ẹlẹgbẹ́ mẹgbẹ́ náà fi ń ṣe. Àkókò gàgàrà ò fẹ́ kí kékeré ó kọ́. Chief Adamu. Adumbaku. How are you? Chief Adumbaku. How are you? Ajanete. Where you go? Good man. See how many people like? I'm on Debbie. Wonderful. I'm on Debbie. No. Adumbaku. But kò sórúkọ bíbá yìí. A lè forúkọ sí i, olóṣèlú máa ń gọ ni. A máa fara pamọ́ ni. Orúkọ àwọn ọmọ alákójọ rà rẹ̀. God mẹ́rin, ìjẹ́ náà ń darú ọgbẹ́ kan báyìí. Ìwọ náà dà. Ọ̀ ń darú ọgbẹ́ yìí. Kódà kan is big something. I want to know the best. You have to. Mo fẹ́ mọ bẹ̀ kíákíá. Oh, good afternoon, baby. How are you? Ẹ̀kẹ̀lẹ̀, báwo ni? Ṣé dọ́tẹ̀ ni? No, dọ́tà mi kọ́, bébì mi ni ìsìn ẹ̀ máa mú dọ́tà wá sí hòtẹ́ẹ̀lì. Bébì mi ni tó ń tọ́jú mi, tó dẹ̀ ń sọ ògbéré fún mi gan. Bébì ẹ̀? She's fine, she's fine. Thank you. You are not bad, I don't mind you, Ọlọ́run. Oh, well, okay. Thank you. Ọ̀kàrẹ̀, ẹ̀kẹ̀lẹ̀. Ẹ bá wa mi, ṣé wàá wá sí club lálẹ́? Lágbára lọ́wọ́ lọ́ọ́ máa wá. Ìyẹn tí bébì ẹ̀ bá wà láàyè. No, ẹ má worry, máa fún ọ láyè. Máa fún láyè? Yes. Ọ̀kàrẹ̀. Then mo máa need kẹ́ fún ní káàdì so that má lè gba ọ̀rẹ́ mi wá sí kọ́ patronize. No wahala. No, ẹ má worry. Ẹni tó bá ti ní ìdìbò àìbí mi lè rè. Okay, no problem. Okay. Notwithstanding, jẹ́ kí n bá dọ́tà ẹ̀ wá nǹkankan. No, point of correction. Okay. Kì í sí dọ́tà mi. Mo sọ mo ní ìfẹ́ mi ni ẹni bí ọkọ mi. Sorry, baby baby. Okay, baby. Gbà tó fi èyí ló jẹ́ wọn lógún gidi gan ni. Ipò àwọn ló bẹ lókè wọn fẹ́ kẹ́ni kankan ó bá wọn. Wọ́n pé we are the leaders of tomorrow. Wọ́n ní we are the leaders of tomorrow. Ṣùgbọ́n when would tomorrow come? Irọ́ ń parọ́ fúnra. Ọba abẹ́rẹ́ ọ̀kàrí ọmọlúwàbí ọ̀kàrí mo ní kí n sáré yọjú sí ẹni mi fẹ́ dá ẹ dúró torí mo wà ní meeting pẹ̀lú àwọn leaders kan ni so mo dẹ̀ á wò pé ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ ọ̀rọ̀ tó important ni mi ò dẹ̀ gbọ́dọ̀ dá ẹ dúró ni mo ṣe ní kí n sáré yọjú sí ẹ now n tí mo pè é sí òun ni lórí ọ̀rọ̀ ẹgbẹ́ wa ó dẹ̀ ṣe pàtàkì nítorí pé ẹgbẹ́ tí wọn náà mọ̀ ní ẹgbẹ́ tó wà formidable ní ó wà consistent ó dẹ̀ wà reliable béèyàn gbàpótí nínú ẹgbẹ́ wa tó wọlé ó ti ṣoríire ẹni tó gbé àpótí nínú pátì wa tí ò bá wọlé òun náà ti ṣoríire ká tó wá pé ẹni tí ò gbé nǹkankan ẹni tí ò gbé nǹkankan yẹn àwọn ló máa jèrè ẹgbẹ́ jù nítorí pé àtọ̀tún àtòsí ló máa kẹ́ àwọn. ẹ sà mi understand the content tra láti sọ sà because bá tẹ pè mí pé ọ̀rọ̀ wà kí n yọjú sí gbogbo nǹkan tí mo ṣe lọ́fíìsì mi láti filẹ̀ ní sà but ẹnìkan wà formidable party consistent èmi gan mọ̀ pé party consistent náà mo fi wà ń bẹ̀ sà. Shed more light, please. Okay, and you will understand now. Ohun tí mo try láti sọ fún ẹ ni pé o máa pásíkò primary Olawa yìí. Opponent ẹ Bádéjọ tí mi ò bá ní parọ́ fún ẹ, èrò pọ̀ lẹ́yìn ẹ̀ gan. Kò dẹ̀ sí tó fàájú pé ọmọ yẹn ní structure lọ. Mi dẹ̀ ní fẹ́ kẹjọ wá pàdé ní primary kọ́mọ yẹn wá lọ defeat ẹ. Tó bá defeat ẹ, àwa ló defeat o, àwa lójú tó tọrọ bá ti à ní wá o, àwa ò sì ní gbà. Now, àwọn tó ń tẹ̀lé wọn àdínkù, wọ́n tó ń pọ̀ sí ni. And these are the people tẹ́mi ìsálága yẹn lé lórí o gẹ́gẹ́ bí party chairman èmi ò sì ní fẹ́ káwọn ọmọ yẹn kàn bínú èdè ní fẹ́ kí wọn náà bínú ó ní mo ṣe ní kí n pè é gẹ́gẹ́ bí bàbá sọmọ kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé bó ṣe ń lọ yìí my dear n tí ó dáa jù ni pé kò step down for my head. No way sir, step down my foot. Kẹ́mi step down to little brat yẹn that little rat Bádéjọ whatever he call himself. Èmi what will I tell my friends my colleagues in America, London, France, even in Germany.
gbogbo àwọn ọmọ ọ̀rẹ́ mi tó wà diaspora tó ti support me with their funds, with their time and energy. What will I tell them about stepping down or something? I don't get it, sir. Can step down from Badejo or whatever his name. What's it called? Maybe step down for any kakao. Ọba, Ralph, ọmọ mi ni ẹ, mi ìdẹ gbọ́dọ̀ fi ẹ̀kọ́ taná fún ẹ. Mi gbọ́dọ̀ taná fún ẹ. Okay, now jẹ́ kí n assure ẹ wípé as the party chairman of this state, I will make sure that I liaise with the national chairman and make sure that you are given a ministerial appointment. What about that? Ministerial appointment, sir. Minister. That's a good one. That's good. And that's my boy. In Kaduna Kẹ́sì ni pé ministerial appointment yẹn ẹ fún Badejo or whatever they call him. Èmi ni mo lọ sí House of Rep yẹn and nothing can change that. I'm not stepping down for anybody. Tó bá wà lẹ́jì sir, let's go to the field. Okay. I can't field in this house. I now understand. I'm not stepping down for anybody. No way. Now, Ralph, mo fẹ́ kó step down for ọmọ yẹn to avoid wasting of money, time, and energy. No way. Bambamu ni moyo. Bambamu ni moyo. Bàbá ọ̀rọ̀ wà gan-an o kò dẹ̀ ń ṣọ̀rọ̀ bẹ́ẹ̀ náà bọ̀ mo kàn láti kọ́kọ́ délé pé kí n report case ẹ̀ fún yín what nonsense mi nǹkan expect tó bá ṣe pé ọ̀rẹ́ yín gan imagine party chairman and he's trying to tell me pé kí mi step down mi jẹ́ I don't get it mi jẹ́ get láti wọ́n ti mo ti lọ step down kẹ̀. ìyàtọ̀ ń jẹ́ ẹ lọ sọ̀bọ̀ wọ́n pè mí sẹ́gbẹ̀ẹ́ pé maybe I should step down for I don't even understand it maybe step down for nìkan èmi party chairman I can't take it in your mi lè tẹ̀kẹ̀ lájú rárá láti chairman sọ bẹ́ẹ̀ ni sà fún ẹ bẹ́ẹ̀ ni sà látẹnu ẹ àbúgbẹ́ ní ìyẹn sọ̀rọ̀ ìjọ àjọba ṣe pé ẹ fi kọ́ mi kárí ìṣàwọn àgbàlagbà wọ́n ti gbówó mi kọjá gbó díẹ̀ náà ti step down for you. No, àfọwọ́ àpàlà. I can't imagine that. Just check now. Step down. That is never play one sir. Over my dead body. Fóònù ẹ̀ kò lọ. Dábì ẹ̀ tí wọ́n pè ó ṣe fi yẹn lẹ̀ tútù pè kọ́ ló má ta assurance bá fún ẹ òní kò ní dání. Is that clear? Sir. Nothing tó lè change ẹ. You are the party's candidate. Kí ni mo wí? I'm the party's candidate. Kò sí ẹni tó lè yẹ. Ǹjẹ́ mi bá sọ fún ẹni kó gbọ́? Ọ̀rọ̀ apárá ni mo tán sọ yẹn. Kò ṣẹlẹ̀ kò dẹ̀ lè ṣẹlẹ̀. Daddy, are you sure about this, sir? Very, very sure. But báwo ni tàwọn ti ESCO constituency wa àti àwọn ward? Àṣẹ la máa pa fún wọn, àṣẹ ló bá ń pa. That's my dad. Yes. That's my dad. Ó fi ilẹ̀ wò ní bí eré ọmọdé. Bàbá díẹ̀ wò ó yẹ kó yí ẹ̀ executive or no executive chairman or no chairman of the party. We control the party. I control the party. That's my dad. Is that clear? Yes, sir. Until mo bá fẹ́, na mo bá mi fẹ́. Sẹ́ẹ̀lì, tálága ṣe yẹ kò bójúmọ́ rárá. Ẹgbẹ́ ta ti ń tò kó tó di pé ọ̀rọ̀ election fẹ́ di rárá ta ti rò pé tabára ṣe o tí ó jẹ́ pé kò sí opposition rárá táwa unopposed rárá dìbò wa kò ní sí wàhálà ẹ̀wà lọ́gbọ̀mọ̀ kan wá láti ibì kan from nowhere ẹ wá gbé wá sí ẹgbẹ́ honourable tiwa ṣọ́fẹ́ dẹgbẹ́ rúmọ́ wa lọ́wọ́ ni. Secretary o surprise mi ó yà mí lẹ́nu gan tẹ́lẹ̀ mi bá tún bẹ ẹ tún lọ gbé wá kọjá wa lójú bàbẹ́ àmì nìkan mọ̀ wípé àgbọ̀gbọ̀ lọ́wọ́ yọjú rí honourable mi ò lè kéyìn ẹ wo ẹ fọkàn balẹ̀ tó bá wù wọ́n jí wọ́n sí. ẹ wo ètè mi tẹ̀ tó ń gbọ́ honourable wọ́n ní ọ̀rẹ́ alága òun lọmọ tá à ń sọ yìí tó ń gbé gbélé honourable lórí. ṣé n bí ọbẹ̀rẹ̀ kan inú ẹni tí ń bẹ́ẹ̀dì ọ̀sà tẹni tí ó sì bẹ́ta ní òmù kíkan. ẹ̀yìn tó bá wù kó mu kíkan ẹni tó bá tọ́ sí kó mu. ẹ̀yin ṣèké sáájú báyìí náà nìṣòro ń bẹ fún. wo youth leader má tún sọ bẹ́ẹ̀ mọ̀ ẹ wo honourable jàre ojú kan làdá tèmi ní o
tó bá ti ń di ojú méjì ó di ìdà nìyẹn ìdàdẹ̀rẹ̀ ogun náà fi ń jà. ọ̀kàrí inú mi dùn pé ìwọ náà mọ̀ pé ogun ni wọ́n fi ìdà já sọ wá rí dáhùn ẹni ẹ bá tún gbé wá lọ́lọ́ ọ̀sẹ̀ ìdá náà láì fún wẹ́lẹ́wẹ́lẹ́. ẹ jákun. no youth leader má lo ìdá ẹ má jò tó lẹ́fún yẹn kò ní gbogbo yẹn ṣèbí primary election ẹ jẹ́ àṣẹ anything tálága bá fẹ́ ẹ jẹ́ àṣẹ kò sí problem ní tèmi o èmi ní confidence mo mọ̀ pé mo ní 100% experience as a matter of fact ṣe rí 90% grassroots members ló wà lẹ́yìn mi market women o àwọn ọlọ́kadà street to street mo ti parí iṣẹ́ so ẹ jẹ́ à lọ dìbò ẹ jẹ́ à ṣe election èmi mọ̀ pé the election bá parí èmi ni mo máa emerge. ọ̀rọ̀ mi ò yé yí o. ó yé àjù. gbogbo permutation yẹn mo ti play draft yẹn kódà mo ti ṣe last card. ọba tó street boy yẹn. wọ́n bọ́ ní ẹ̀ríbù tí ń sọ̀rọ̀ tó sì dàbí kí n mọ̀ fòkèlè ọ̀run àlà. ẹ bá gbọ́dọ̀ mú mi primary election yìí mo ti carry and pass ibi tí mo wà báyìí mo wà ní general election ẹ mọ̀ pé ìgbà táwọn school a ní primary school a dẹ̀ ní secondary school so primary election yìí mo ti jump and pass general election ni mo picture so tó bá wù wọn kọ́ tiẹ̀ tún kó 4 extra members wa ẹ jẹ́ àlọ́ selection. àmọ́ ẹ má jà fi ọmọ ẹyẹ sábẹ́ ká má gbìn ká. ká má fọmọ ẹyẹ sábẹ́ ká má gbìn ká. ẹja fi abẹ́ ebi kọ́ ọmọ ẹyẹ jẹ kàkó yóò kó fò lọ ni àní òsì tó ẹ̀dùn ẹ̀wò sẹ ẹ̀fọ́ ọmọ ẹyẹ abẹ́. ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ ṣe é mind ọmọ turkey àbí chicken ewúrẹ́. gíìsì dà. gíìsì ìyẹn gizzard. ọmọ ìṣèlú gíìsì. ẹ wo rí ẹ olóúnjẹ. gbọ́ ìyàwó wọ́n ní o mú gíìsì wá èyí tó ní gizzard. CUP unity. CUP unity. Waste of energy, my foot. Is it the energy? Can you hear now? Why would one old fool just tell him to let go of his ambition just because they consider him green? Who does that? Surely, Kayo Mama fi sẹ́ni kó dákẹ́ máa. Àgbàyàmá ni a lot of them. Wọ́n ti ẹ̀ kí n ro gbogbo wàhálà. Kò jọ̀ǹjọ̀ tẹ́ni ẹlẹ́ni ti ṣe, my darling, please sit down. Jókòó, my darling, just please sit down. Ma, don't stress yourself. Mom, you understand? Ṣé mi tó jẹ́ kó gbogbo àwọn ọ̀rẹ́ mi ti ń pè mí ní honourable miss? Exactly my point. Where am I going to throw all that? Coach, you are not throwing it anywhere. You have it. And you have me. And you have my full support. Èmi fẹ́ promise Eleni. Ṣorí tó bá sọ pé òkè yá, àjọ ń lọ ni o. Tó bá ní wípé ibì kan yá, àjọ ń lọ ni o. If you are flying, I am flying with you. Nobody ló máa sọ pé òun fẹ́ gé ẹ láàrin tàbí àwọn fẹ́ ṣe ẹ lórí kù. You have a dream, okay? And you will share the vision and people will follow your vision. Lágbára Ọlọ́run, èmi tẹ́mi dẹ̀ wà lórí ìjókòó yìí. Gbogbo bí tó bá sọ pé òun lọ lórí ilẹ̀ ayé ìyájọ́ ń lọ ni. Inshallah. Sori má jẹ́ kẹ́rù báyìí o. Má jẹ́ kẹ́ni kankan kó dẹ́rù rọ́bà ẹ̀. Sori tá bá ní ká wo dúdùn Ifọ̀n. Ẹ̀yìn akàn tí ẹ̀ họra kegun ni àwa ò wá ní wo dúdú yẹn ìtawà lọ báyìí la máa kọjú sí sórí ní agbára Ọlọ́run máa jókòó sórí awọ máa ṣe àṣkárù fún ẹ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kí wọn náà dẹ̀ máa yọná fílà ní gbogbo òru ó wá ń jí báyìí ó ń tọ̀ ni máa yọná fílà má fọ lọ́wọ́ ẹ̀ sílẹ̀ sórí ẹni tó bá ti dúró tọ́ lọ́wọ́ báyìí gbigbi báyìí ni bí òkè there is no problem there is no cause for alarm you hear that. It's all right my love okay it's all right. I know you're not going to let me down. I know darling. sórí ọkọ mi lọ́la láwùlà wàlá kwata ìlà ìlàṣẹ lágbára Ọlọ́run ó ti ṣoríire ó ti ṣeéṣe sórí ọkọ mi èmi fẹ́ kó fọkàn balẹ̀ kò sí ohun tó máa ṣe ráàfù ibi tó fẹ́ dé yẹn kó máa débẹ̀ orúkọ tó fẹ́ jẹ́ yẹn wàá jẹ́ ibi tèmi náà fẹ́ jókòó sí lọ́jọ́ yẹn báyìí èmi máa jókòó síbẹ̀ gbogbo wa báyìí la máa wọṣọ yìí a máa wọṣọ ẹ̀yẹ ẹni tó bá wá ní ká má wà débẹ̀ ṣé orí before that time Ọlọ́run àbá wa fẹ́ mọ́ Inshallah Ọlọ́run àbá wa fẹ́ mọ́ fọkàn balẹ̀ Amina you know mélòó ni mo bí. ojú ọba ti dá ọba kẹ àmì kí làwọn jọ ń sọ wípé a jọ wà fún ọmọ tèmi àkókò kókàkiri mi ò lè ṣe sùúrù. abo la fi dá ohun tá a bá sì ti pè láwo
àwọn ni kí ló dé ṣé bí nígbà ẹni gbogbo wa ti forí korí pé ọmọ chief kókà la ní láti sọ The more you know, the less you see. Kí ló ń ṣe wá? Ẹ sì fẹ́ jẹ́ kí ti aráàlú mú wa. Kí ló dé? Ibi tá a wà rí tá a fi sọ̀rọ̀. Adẹ̀wà ń hó bí ẹyẹ ìgàyà. Ẹ jẹ́ kéde ìwọ yẹra wa. Kí ló ṣẹlẹ̀ o? Chief Koka àti Chief Ọdúnbàkú. Ẹ ṣe olórí. Ṣé bí nínú ìpàdé bí láti jọ fẹnu kò? Wípé ọmọ tèmi, my own son, Raphael, tí gbogbo èèyàn mọ̀ sí ọba, òun ni a gbọ́dọ̀ mú láti jáde díje fún honourable of the Federal House of Representatives ní constituency. A dẹ̀ ti agree. Ṣàdédé ni Chief Ọdúnbàkú náà bá pe ọmọ mi sáàárín àwọn executive wọn. Ó dẹ̀ wú ọ̀dẹ̀ ó dẹ̀ sọ fún mi pé kò lè lọ kó lọ tútò. Ọmọ tèmi, and I started calling him and he refused to pay. Chief Ọdúnbàkú. Olórí. Kí ló ṣẹlẹ̀? Olórí. Chief Koka ni understand mi. Tó bá jẹ́ Chief Koka ka ọ̀rọ̀ tèmi ń sọ fún un, tó bá kàkún ni. Kò yẹ kó behave like that sí mi. Nítorí pé as the party chairman, àwọn members ló yàn mí síbẹ̀. Mo sì gbọ́dọ̀ hùwà tó jẹ́ pé wọ́n ó rí mi gẹ́gẹ́ bí leader wọn tó jẹ́ leader rere. Ní tí wọ́n fẹ́, òun lè mí tẹ̀lé pẹ̀lú wọn á lọ. Ṣùgbọ́n mo ṣe ń bá a lọ, tèmi yé mi. Mo dẹ̀ mọ̀ yí pé àtijọ́ fẹnu kò ní gbogbo alásìgbà díẹ̀ táńtáwó èjì ń tọgbẹ̀rì ọ̀ka yòókù tó lè fi dání awo ti fẹnu kò wípé ọmọ Kókà náà fẹ́ ṣùgbọ́n kí wọ́n débẹ̀ kí n sọ pé ọmọ Kókà ni gbà wọn ò ní gbà ọmọ Kókà lọ́kàn ṣùgbọ́n lóòótọ́ ọmọ tí gbogbo ẹgbẹ́ fẹnu kò sí ọmọ yìí ti jáde lẹ́ẹ̀kan ó jáde fún primary kò wọlé ìgbà tó bẹ̀ tó wọ́n jáde lẹ́ẹ̀kejì ẹnìkan tó step down fún ìgbà tó wọ́n step down fún tán inú ọmọ ìtì wá dùn pé òun lọ́kàn báyìí gbogbo wa ti gbà pé òun ni lójú ayé ni o gẹ́gẹ́ bí òṣèlú. ṣùgbọ́n nígbà tẹ́mi wá ń try láti explain fún Chief Koka wípé ọmọ yìí àgbà ẹgbẹ́ ni o ọmọ yìí dẹ̀ ń ṣe dáadáa nínú ẹgbẹ́ òun ló jẹ́ kí wọ́n mú ṣùgbọ́n èmi ti gbà pé ọmọ Koka lọ́kàn. But why did you refuse to pick my call? I will not pick your call. Why? Because we are in the meeting. Adẹ̀ ti ṣòfin èmi náà mo ṣòfin ipe tá a bá ti wà ní meeting tó o bá ti lọ off sẹ́kẹ̀ẹ́ kó o fi sí speaker ni n tẹ́ bá sọ conversation yàfẹ́ máa gbọ́ táà tó pè mí mo wojú aago mo rí i pé wọ̀ ni ṣùgbọ́n mi ò gbọ́dọ̀ gbé nítorí pé tá a bá ti jọ ń sọ̀rọ̀ conversation wa wọ́n máa gbọ́ tí a bá dẹ̀ ti gbọ́ àṣírí ó dẹ̀ tú torí ẹ̀ ni ò jẹ́ kí n gbé. Ọgbọ́n. The more you look, the less you see. Ẹ ṣe èdè wa ni òjò yẹra wọn. Chief Koka jàre torí pé ibi tá a ti jọ ṣe àdéhùn rèé tá a ti jọ sọ̀rọ̀ pé ọmọ Chief Koka la gbọ́dọ̀ mú wọ́n jẹ́ àdéhùn bá bínú bákan náà Chief Ọdúnbàkú ọ̀jẹ̀bi torí pé àìgbọ́ra ẹni yé ni ibi tí wọ́n ti jẹ̀bi ni pé ìgbà tí wọ́n ti pè wọ́n tí wọ́n wà nípàdé ìgbà tẹ́ kó nípàdé ó yẹ kẹ́ ẹ pè wọ́n padà àìpè wọ́n padà ẹ ló ń bi Chief Koka nínú tí wọ́n sì lẹ́tọ̀ọ́ àti bínú nítorí náà èdè wa ní ọjọ́ yíra wọn lédè kúkúrú ọmọ Chief Koka ló gbọ́dọ̀ wọlé òun la gbọ́dọ̀ mú afẹ́ akọ torí òun la fẹnu kò níbí fún àbí báwo lẹ ṣe rò sí. bó ṣe rí nìyẹn àtisẹ́dẹ̀ ti gùn torí àti wáyé igi ilẹ̀ ló yé àti sẹ́yìn olè lọ́mọ̀ gbogbo ń tá a sọ yìí àṣẹ ti gùn àbátálẹ́gbẹ́ bá dá lóṣòkè gbà bó ṣe rí nìyẹn. torí náà Chief Ọdúnbàkú ọ̀rọ̀ tá a bá ti sọ kò gbọ́dọ̀ yẹ gbogbo ọ̀nà tẹ́ ẹ bá lè gbà ẹ gbà ọmọ Chief Koka ló gbọ́dọ̀ tó wọlé. àṣẹ ti gùn o ẹ bá a dẹ̀ ṣe sọ yìí kò gbọ́dọ̀ yẹ torí kì í yẹ làkè bẹ́ẹ̀ kì í yẹ lóko àṣẹ ti gùn ẹnikẹ́ni tó bá tún wá dáadáa. bàbá wa rí bàbá àwọn school yẹn àwọn executive fún tó wá fẹ́ ṣe nígbà tó ń lágbára tó fẹ́ ta ẹ́ lẹ́nu ẹ jẹ́ ká mọ̀ àbí yòókù kù sí àwa lọ́wọ́. ló yẹ ká mọ̀ pé ní mẹ́ńtọ́ wa ọ̀nà wo lẹ́ ń tọ́ o ó ní ọ̀nà
ayé mi ó ti ní dent kó ló bá mi settle ẹ̀ ló kú báyìí kó ló bá mi straighten ẹ̀ kí n fi wà okay ni ṣé rí ibi tí mo bá live débi tẹ́ ẹ tí rí mi tẹ́ pàdé mi yẹn owó tó yẹ kí n máa san every week tí mi ì rí wọ́n fẹ́ wá mú mi nílé mo fi sá lọ mo fi pàdé yín yẹn ẹ jọ yẹ assist mi. sá àwọn yóò ká pọ̀ látòrí àwọn jáde kí tó tán lẹ́nu let me be frank with you dájú ò lè gbà ẹ́ padà o. ó lè gbà ẹ́. wọ́n padà get mi wọ́n dẹ̀ ní kí n má lọ lé mọ́ bẹ́ẹ̀ mo ò gbọ́ mo mọ̀ pé ilé tí mo lọ last time yẹn ló cause bu wàhálà yìí ilé tí mo lọ yẹn ni. ẹ jọ ẹ wo ọ̀gá mo fẹ́ kẹ́ assist mi ni ní gbogbo ọ̀nà mo fẹ́ kẹ́ assist mi ní ẹjọ́ torí ọlọ́ ẹ mọ̀ pé mi ní èdè kọ́kọ́ ju èdè kan. ẹ pẹ̀lẹ́ sà ẹ kújọ́ mẹ́ta. àwọn tó ń bẹ̀ sọ pa lórí. Mr. John ẹ dákun ẹjọ́ torí ọlọ́ ẹ fi ẹnu yọ̀ mí tèmi lórí ọ̀rọ̀ yìí ẹjọ́ ẹ ṣàánú mi. Sir, actually kò sáyé fún driver wọn. Mr. John mo dẹ̀ sọ fún yín lẹ́ẹ̀kan pé kẹ́ fẹ́ nu yọ̀ wí tèmi tẹ́ẹ̀ tó ń sọ ìyá another thing ni. Sir, that's exactly the issue. Provided pé wọn ò ní fọkọ, tó máa lè fún aláṣọ pa wọn ò ní fọkọ. Àlewá bí kò tá máa fi wọn. O náà fi ti ara ẹ̀ gbọ́, but mo ṣọ́ọ̀bù kò ní fọkọ. Ẹ sà mí ní fọkọ, ó lọ́rùn gbọ́ mi ní ṣe mọ́, mo ti kú fàdúrà tó pọ̀. Bóyá ibi generator yẹn, ẹ jẹ́ ká fi wọ́n síbẹ̀, so that it might be running 1 or 2 naira. Omi ìpè lọ́dọ̀ àwọn engineer yẹn fún àdé space náà. Bẹ́ẹ̀. Máa ṣe generator lé mi, mo máa ń tún kalẹ̀ fúnra mi báyìí ni. Ọ̀ya pé ìyáde kò dẹ̀ torí ìṣẹ̀sán kó jọ ìkùn àwọn sílẹ̀. Ṣé gan, Ọlọ́run dúró tí. Ọba kù sọ́wọ́ ẹ̀. Àtọ̀ ẹ ṣe gan o, ẹ wò pẹ̀lú nǹkan tẹ́ ẹ ṣe ẹ wò ìdọ̀bálẹ̀ mi ni. Jẹ́ kí n dọ̀. What are you trying to say? What? Consent? No. Go possible. Go possible, sir. Consensus? Consensus with the power? No. Listen. As far as this party is concerned, as far as this CUP is concerned, èmi nìkan ṣoṣo ni flag bearer. Yes! Èmi nìkan ni máa jáde fún house of rep, kí ló sọ fún mi? Okay, jẹ́mbíẹ́, ṣé chairman wà wẹ̀? Chairman wà wẹ̀. So ìṣojú chairman ní gbogbo ilé ti ṣẹlẹ̀. Oh! Alright! Ó ti yé mi. Kò sí chairman wà bẹ́ẹ̀. Kò burú. Darling. No! Mo ti gbọ́. Bye bye. Ìwọ àti ta ni kí ló sọ̀rọ̀? Mo wà okay. Kí ló sọ̀rọ̀? Tí ẹ fẹ́ sọ fún ẹ pé kò fún mi. Ìwọ àti ta ni? Baby, Yes, darling. mo ní bílí pé wọ́n ṣe consensus. Mo wà okay. Ìfẹ́ mi. Chairman! Ìfẹ́ mi, what is wrong with you? Baby. Ìfẹ́ mi. Ṣé bí wọ́n ń rìn ní? Kì í ṣe mi lọ́mọ. Raphael lọ́mọ. Chairman dey support ẹ. Wọ́n ṣe consensus lẹ́yìn mi. Ìfẹ́ mi is okay. Chairman dey support. Ìfẹ́ mi, just calm down. Chairman support ẹ. Take it easy. Mo calm. Please calm down. Mo wà okay. Má worry. Wàláì mo wà okay. Tó bá jẹ́ tiwa, ó máa jẹ́ tiwa náà. Ti tèmi ni mo wà okay. Hi, good day, ma. Yeah, good day. My name is Fola Jimmy from Film Circle. Film Circle is a vlog that features people that matters in the society. And I would like to ask you a question about Mr. Feintola, who is your fiancé. So, what can you say about the business mongo who has decided to contest against Chief Badijo, who is a seasoned politician? Thank you so much, Damsel. I would like to start from my fiancé,
film. That aside, you know, in society, you don't get to know much about people until you're closer to them. Everybody in the society knows so much about Feyintola's families, what they have contributed to the society. That aside, my fiancé is eloquent, caring, and above all, a very lovely man. So that aside, let me talk about Raf contesting against Chief Badejo. As a Yoruba girl, I can't believe this. Fiancé me. Hey, to jump around, confuse me. Don't go against the politics. Honestly, I must confess, this is the best interview I've seen in recent time. And for it, this is live. Really? She's going live. Wow. And let the youth go out and work. Hey. Come back home to give them feedback. This is amazing. Ẹ má jẹ́ ká fi tọmọ kékeré ṣe. Àgbàlagbà lè ṣe lóòótọ́. Àmọ́ sometimes ọmọ kékeré lè ṣe. Don't let us just look at the of my father's story. Ọ̀gá, ẹ má bínú. Sherry, tó bá fi jẹ́ tèmi ni o. We need to call her. She needs to come. Let's celebrate this. Wọ́n wá sọ pé I have to call her. Tẹ́lẹ̀ nǹkan. Ó jẹ́ kí n pe ìyàwó mi jáde. Ọ̀dọ̀ mi ló máa sùn lálẹ́. But one thing is this. With the help of the people. No. Ọjọ́ àṣà ẹ̀rí bí ọ. Nítorí pé kí ni àwa ló kàn. Thank you for your time, ma. Thank you very much, ma. Ẹ ṣáà ti wà okay. Yeah, we're okay. Do you have that? Ọ̀rẹ́ mi, ó kọ́ manifesto. Ṣé o ti mọ̀ pé ó máa ń ṣe interview mi by tẹ́lẹ̀ ni? Wọ́n tó like politics ló sọ adúrú gbogbo ọ̀rọ̀ yìí. Mi ò mọ̀ ṣe bí èmi àti yín náà lájọ wá ṣe nǹkan níbí báyìí. Ẹ̀yin náà mọ̀rọ̀ àwọn bloggers. Bó ṣe wáyé tí mi bá attend sí wọn dáadáa. Wọ́n lè lọ máa sọ̀tọ̀ sọ pé kò support ọkọ ẹ̀ wà bí nǹkan kan. So I just have to act according to your script. Ọ̀rẹ́ wa ó yà mí lẹ́nu. Èmi mọ̀ pé ó ti di gbajúmọ̀ olóṣèlú. Àbúrò rí bó ṣe mú ọ̀rọ̀ yẹn. Ó dẹ̀ analyze it. Ó dẹ̀ deliver perfectly. Like, are you serious? Most of that. Honestly. Perfectly. Thank you so much. You're welcome. Epo ọ̀rẹ́ mi. Honorable Miss. Èmi nìyẹn. Mo ṣe wá mi ò lè wait. Mo ṣe máa kápárù tábù. Ṣé àdè máa dé bẹ́ẹ̀ lágbára Ọlọ́run. Ọlá haúlà wàlá quwwata illa billahi ìlàyà. Children are the leaders of tomorrow. Irọ́ ńlá, èké ńlá, ọ̀la kì í tán láyé. Congratulations. Ọ̀gá, congratulations. Thank you. Nurudeen. Ó yẹ ká dúpẹ́. Ó yẹ ká dúpẹ́. Àràsán ti ẹ pọ̀. Gbà ó. Atẹ́gùn fẹ́. Òkè. Ìjìjà kò pé wà lọ, ó yẹ ká dúpẹ́. Ó yẹ ká dúpẹ́. Ó yẹ ká dúpẹ́. Ọ̀rọ̀ ṣó. Àràsán. Atẹ́gùn fẹ́. Ìjìjà kò pé wà lọ, ó yẹ ká dúpẹ́. Àní ìjìjà kò pé wà lọ, ó yẹ ká dúpẹ́. Ìjìjà kò pé wà lọ, ó yẹ ká dúpẹ́. Ọlọ́run ṣe ọ̀gá. Ẹ ṣé gan. Ẹ kúrò ìsá àti ẹ̀dúpẹ́ pé ẹ ti ẹ̀wọ̀n ènìyàn. Ọlọ́run ṣeun o. Ọlọ́run ṣeun o. Ọ̀gá ti gbọ́dọ̀ wí because ọ̀gá ní ọkọ̀ tó nice. Ọ̀gá ṣe wọ́n like kò sẹ́ni tí ò. Oh, it's God. It is God. It's God. It's God. Bẹ́ẹ̀ ni ẹ sọ, ẹ̀yin èèyàn mi. Ó kù nìbọn ro. Yes. Primary election láti ẹsẹ̀ parí yẹn. Ó sì kù general election. Yes. General election kan níṣẹ́ wa. A níṣẹ́ ṣe ní general election yẹn. Each and every one of us. Ẹ jọ̀ọ́. Kò ṣeré o. Kí wọ́n bá pé kò ṣeré Moscow. Iṣẹ́ ti di ọmọ aláṣẹ yẹn o. Primary táwọn èèyàn sìn, we have to double up our hustle. Simply because tá a bá ṣe bẹ́ẹ̀ àwọn opposition máa fi wá pa á. Ẹ jẹ́ kí nǹkan yé yín o. The reason tí mo fi gba more staff sí àwọn táwọn ń bí nìyẹn because mi fẹ́ kó affect daily operations wa. You need to work very hard and perfectly. Nurudeen ẹ mọ̀ pé àwọn paraga kan tẹ́ máa ń jọ wà wọ́n tẹ́lẹ̀ àwọn fẹ́ẹ́ níbi tipẹ́. Mo fẹ́ kó sọjọ́ tó máa rí mi because we need to go from one place to another now. Láti máa yọjú sójú ilé
tó bá jọ wọn kájà àgbàdo pẹ̀lú àwọn tó ń tàgbàdo àwọn ń bọ̀ ni kájọ̀kún gáràjì ní kankan tó fẹ́ ṣe é sì gbé káwa mẹ́ka wa available lọ iṣẹ́ ti jíjẹ́ gbogbo wa o God bless you. ọ̀gá ẹ ń lò fún oúnjẹ ẹni kò jẹ dáa máa jẹ ju bí tẹ́ ẹ rán mi lọ. ẹ̀wọ̀n tí wọ́n gbà láti sọ fún yẹn ni pé gbogbo báwọn ṣe ń ṣe tẹ́lẹ̀ yẹn àwọn tó máa gbé remix wọlé máa dọ́gba update láṣẹ. ẹ wo ọ̀gá ìtọ́kù ni àdúrà. Pastor James ṣé àmọ́ pé ẹ máa ń yọ gba àdúrà ní ọ́fíìsì yìí ẹ wá gbàngbàngbà báyìí kí ọ̀gá ó dìbò kí ọ̀gá ó wọlé. ẹ jẹ́ kí ọ̀gá yẹ yín o àwa tí ẹ máa dìbò a máa wọlé. ẹ jẹ́ àfilé Ọlọ́run lọ́wọ́ jẹ́ ká dijú ká gbàdúrà ẹ jọ̀ọ́ ẹ bá mi sí fìlà orúkọ Jésù. àmín Jésù. àpọ̀nsẹ́ òyìnṣẹ́ ojú olóko wù kẹlẹ́mọ́ àwọn tó yẹ kí wọ́n ṣe àwòkọ́ṣe wa ni wọ́n ń kó wa kùnà. Honorable ló fi ẹ̀gbìn rí ẹ̀mí là àbùkù tó kàn mí lọ́ọ́ yìí ló ti wá èmi tó bá ṣe pé ẹgbọ́n tí mo wí ni kò ní rí báyìí ṣùgbọ́n ẹ̀ ní gbọ́ gbogbo tá a bá sọ ẹ mọ̀ dànù ni mo fẹ́ mọ bí wọn ò bá ti ṣe náà ká pé mo wùwà tí mo fẹ́ wù ní ṣùgbọ́n ẹ̀ dá mi lóhùn. àwọn ìfìlẹ̀ kó tó dání àgbàjà kadì ni ṣọ́rántì ọmọ ẹyẹ tí mo la fi sábẹ́ tá à ń gbé kà tó ń lé fùrùkọ́kọ́ ṣó ti yẹ báyìí. má bínú èèmọ̀ pọ́ mẹ́yẹ ti dàgbà gbogbo ọkà ló ti ṣàjẹtán yìí má bínú dákun èmi fẹ́ kẹ́ ẹ ṣe kinní kan fún mi ẹ fún mi lówó kí n wá kàn àtọ́ọ̀gì lọ́bẹ̀ ká já gbogbo ẹ̀rú ká dàrú ni. Ìṣúlẹ̀ wọ́n jẹ́ ká dàrú ká fílẹ̀ ẹjọ́ àfilẹ̀ torí 4 years lásán ká tó mọ̀ 4 years ti pé ká fílẹ̀ ìyẹn tó bá wọlé o. ẹ ṣe rí tó bá jẹ́ pé nǹkan tẹ́ lè bá wa rí ṣe sí wà ó bá wa ṣe bọ̀ tí ò bá sí mọ́ tọ̀ ajẹ́bọ́ náà ṣe kọ́ tí wà nìyẹn bọ̀ ṣe mọ̀ pé ọkọ mi ti náwó gan ó dẹ̀ wà lóyà sẹ́lẹ̀ tó bá yẹ pé ẹ lè rí nǹkan ṣe sí ṣe mọ̀ pọ́kọ mi ò lápọn tí ò bá sí wọn tán á má gbà fọ́lọ́. ọ̀dà ntí ẹ̀rántí tí mo tún lè ṣe mọ́ báyà ẹja sí báyìí ẹja kò nu ẹgbẹ́ wọn ńgbà bá fẹgbẹ́ wọn lẹ̀ fún wọn tá a lọ nu ẹgbẹ́ mi káwá máa fìbò bá wọn jà ń bẹ́ẹ̀. I won't do that. Go need. kí ni tiẹ̀ alára apára ọ̀rọ̀ òun olókù àìsùn okú àìwò kí ló fẹ́ gan di ọ̀rọ̀ yìí. akọ̀wé èmi mọ̀ ní. youth leader èmi ni wọ́n fọwọ́ sọ̀yà fún ó mọ ipò mi nínú ẹgbẹ́ yìí. ó ti gbà wípé tá a bá sọ ní ìwọ́kọ̀ lẹ̀ ni bọ́ọ̀ bá kó àdè parẹ́. má pẹ́rẹ́. èmi. má pẹ́rẹ́. Sẹ́kẹ́ youth leader stop now. Ó ti tó ọwọ́ wọ̀ọ́rì èmi fúnra mi I know what to do. á jọ̀wọ́ tiẹ̀ ẹ̀ lé dájú.
bẹ̀jẹ̀. Mo rẹ̀ ní kéjì àsọ̀kẹ́. Àǹtí mi. Àbúrò mi. Wá kárí gbóná sí ibi tó ń lọ. Kí lọ̀rọ̀? Ọ̀rẹ́, there's this thing that is bothering my mind about my wife. Kó mọ̀ jẹ́ wípé àṣàsí àwọn ọ̀dọ́ ọkọ ẹ̀. Ó ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo àwọn àlá oríṣiríṣi tó kàn lá. Is this unusual dream? Ṣé a máa ń lá àlàkálà? I'm a nightmare. Bí kókò pariwo jáde lẹ́tọ̀ọ́jú oorun. Kábíyèsí ọba ilé ọba tí ń fọba jẹ. Ǹjẹ́ mo pè é lórí arábìnrin yìí? Wọ́n máa fọwọ́ ẹ jìfà. Wọ́n ní ọmọ tí ń jẹ́ ni. Olúwa ó yá ṣe ogún náà ní àṣẹ wọlé. Ṣé kò ṣe ìgbà tí àmì wà compatible ló fa ọmọ yẹn? You are not compatible. Bàbá, ẹ sì bá mi bẹ̀rù dáadáa. Dákun. Ó rí pé mò ń bẹ̀ wọ́n ni. Bí mo ṣe ń kúrú mò ń ga. Ṣé ọ̀rọ̀ náà? Ṣé ọ̀rọ̀ mi bẹ̀rẹ̀ tí mò ń bẹ màdámù? Ṣé o rò pé torí tiẹ̀ ni? Torí kí wá ni? Torí ìtara mi ni. Torí kébi ọmọ pa mi ni. Torí pé bá ọba ti lọ tán ní ìsìn. Ìnírí ìtẹ̀jẹ̀ mọ́ dáadáa. Olùyọ̀ wà rú kan goro. Ìdílù tí mo fi ń bẹ màdámù pé wọ́n bẹ̀ lé ọ̀dọ̀. Ṣáájú gbogbo ẹ̀jẹ̀ ká gbàdúrà. Ìyá àdúrà, ká tó gbàdúrà. Ṣé ọ̀rọ̀ ta fẹ́ sọ́ńbì ó wà wáìtà? Láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta, ṣé o fẹ́ sọ fún mi pé láti ìgbà tó lọ dán ẹ̀ o ṣọmọ? Kí lẹ̀ ń bọ́kọ mi discuss? Olórí conference ní báà náà ṣe máa lọ ní next year ká di senior manager. Stay there! Ẹ ti mú! Ibo ló dà? Mo fẹ́ máa wọlé lọ ní. Nínú ilé wo? O nínú ilé wọ. Orí ìgbà tó bá mú pèlè ìyá rẹ wá kó tó lè wọnú ilé. Ìpèlè? Gàgàrà ò fẹ́ kí kékeré ó kọ́. Mọ̀lẹ́lẹ́gbẹ̀mẹgbẹ̀ náà fi ṣe. Àkùkọ gàgàrà ò fẹ́ kí kékeré ó kọ́.